èwo ni gbogbo ilé wo wá bídé èmi ò nífẹ̀ẹ́ sí gbogbo bó ṣe ń múra lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Báwo ló ṣe wá dọ̀tí báyìí? Kódà mo ti ránṣẹ́ pé títí wípé kó wá kémi àti ẹjọ́ jókòó kí n bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ torí mi mọ bó ṣe wá sọ̀rọ̀ ẹ̀dẹ̀ dáadáa torí ọ̀rọ̀ obìnrin báyìí. Gbogbo jọjọjọ torí Ọlọ́run jíjí mi ò tiẹ̀ fẹ́ gbọ́rọ̀ kankan tó jọ mọ́ títí kankan níbi kankan ní sàkání mi rárá. Njó mọ̀ pé bá ti kúkú oró lónìí bá ti kúkú oró lónìí wo ogun bá ti fi ẹ̀jẹ̀ olódì èèyàn wẹ̀ mo tún lọ kọlu elélùbọ̀ wo bí ẹni ẹlẹ́ni ló láti wá bá mi sanwó olùmọ̀ gbà tí mi ò lówó lọ́wọ́ wo ogun náírà tó kù lọ́ọ́ bèrè òun rèé. Ìtọ́jú àbúrúkú bẹ́ẹ̀ pàdé títí lókè léwó níbi tó ti ń taṣọ ọ̀pọ̀lọpọ̀ ń raṣọ fún títí tèmi. Bídèmí ṣé wípé o lè sọ̀rọ̀ báyìí? Sọ Bídèmí sọ ajẹ́pọ́lọ́ máa ti ń ṣe nìyẹn ó yẹ ká dúpẹ́. Gbàgbé yẹn sẹ́gbẹ̀kùn káwọ́rọ̀ òbí sọ. Ẹ̀jẹ̀ má ní kò dá sọ̀rọ̀ o bí ọ̀rọ̀ obìnrin ṣe máa ń rí lẹ́ẹ̀kọ̀ọ̀kan nìyẹn ọ̀rọ̀ wọ̀ ṣẹ̀jẹ̀ ṣe máa ro ṣùgbọ́n mo gbà ládùúrà pé obìnrin bí ọkàn yín náà gbà pèsè. Ṣé bá mi ọ̀rẹ́ báwo wá ní kí ló ti wá jẹ? Ó ti jẹ jẹ́ kí kan ṣe tán náà wà lọ́dọ̀ wà àti ọmọ àjẹ́. Ó tiẹ̀ ní nǹkan pọ̀ tí mo fẹ́ sọ fún ẹ tẹ́lẹ̀ tí mi ò rántí ẹ̀jẹ̀ kì í. Ó kàn jẹ́ ká tẹ̀lé. Ṣé ó má dàbí pé ọmọbìnrin yẹn nífẹ̀ẹ́ mi? Má ronú bó ṣe ń sọ yẹn. Ṣé o gbọ́ nǹkan tó sọ ni? Ó kàn ń gbìyànjú láti pàrọwà sí ẹni. Pàrọwà báwo? Ó ṣe ń kó tó sọ̀rọ̀ ó ṣe ń sọ̀rọ̀ tó dẹ̀ kú. Ẹ̀ kò nífẹ̀ẹ́. Ṣùgbọ́n ibi kì í wọ́n ọ̀rọ̀ mi túbọ̀ jẹ́ àkọ́kọ́ ọ̀rọ̀ mi. Iná ò ti rẹ̀ ìpamọ́ pọ̀ ní. Bọ́lájújí ẹ ṣé o. Ó dàbọ̀. Arábìnrin. Ẹ̀gbọ́n Bídèmí ṣé kò sí ṣá? Ẹ má bọ̀ ṣé kò lè ṣá? Ìgbà táwọn sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn bẹ́ẹ̀ ṣe ń jásí yẹn ló mú mi rò pé ó yẹ ká sọ̀rọ̀ yìí. Ẹ̀gbọ́n Bídèmí ọ̀rọ̀ wo nìyẹn? Mo nífẹ̀ẹ́ yín mo dẹ̀ wá rò lọ́kàn mi pé ó yẹ ká fẹ́ra wa. Mi ò ṣeré o mo rò wípé ó yẹ ká fẹ́ra wa ní tòótọ́. Ó dáná gbogbo ọ̀rọ̀ tí bá mi sọ pátápátá ni mo gbọ́ àmọ́ ṣáàyẹn kọ́ ló kàn báyìí. Sábà rà á máa sọ. Ẹ rí mi ní ọ̀túnla ní aago 5. Ẹ gbà kí ẹ fi wọkọ̀ wá. Ẹ má ṣe yọnu ẹ owó wà lọ́wọ́ mi náà. Owó wà lọ́wọ́ yín ẹ sì gbélé yìí. Má bínú mo rọ̀ màámi tí n bá jẹ́ tó rán mi dáadáa wàhálà ni mo ṣe farabalẹ̀ jẹ bó ṣe rán mi má bínú.
Tinú tí ẹ dúró náà ṣó tí ìgbà míì ọ̀rọ̀ máa wà kò ní sáyè ìgbà míì dẹ̀ wà táyè máa wà sáà ní rọ́rọ̀ sọ̀rọ̀ ṣó tí àkókò tá wà yìí ọ̀rọ̀ wà mo dẹ̀ tún wá rí pé àkókò wà bí mi lè rè pọ́rọ̀ wo ni. ọ̀rọ̀ wo ni. ọ̀rọ̀ Adé ni ibo ni ìwà àti Adé tẹ parí ọ̀rọ̀ yín sí báwo lẹ ṣe ṣe ó tẹ wá jẹ́ kí mo bẹ ṣe ṣe kankan náà mọ́ ó tún sọ fún mi bó ṣe ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan. Adé ti dára ẹ̀ nù ǹdẹ̀ ti gbàgbọ́rọ̀ Adé ó ti dára ẹ̀ nù. ó fẹ́ sọ fún mi pé ẹ fẹ́ra yín mọ́. ọ̀rọ̀ ẹ ti di àfìsẹ́yìn tegun fún èmi ti rẹ́ lómi o ẹni tí mo lè ṣe pàdé ń sìn Bídèmí ló ń jẹ́. ṣé bẹ́ẹ̀ náà lè ṣe máa ń sáré pàdé lómi tó dẹ̀ ń fẹ́ ṣó ti gbàgbé ni pé èṣù tá a ti mọ̀ tẹ́lẹ̀ kò ń ṣe gbáńgẹ́lì tá a ti mọ̀. Búkì ṣórí ọmọkùnrin tí à ń sọ̀rọ̀ yìí mo ti mọ̀ tipẹ́tipẹ́ áńgẹ́lì tipẹ́tipẹ́ ni mo ti mọ̀ dáadáa. ìgbà wo ni màá mọ̀ báyìí. ibẹ̀ gan la ń lọ sìn. ọ̀rẹ́ mi ti dọ́kọ̀ wọ lẹ́yìn mi. Màmá ń gbà ní títí kọ́sẹ̀. Èmi ni kí ló ń béèrè funfun gbogbo mílíọ̀nù náà láti ẹ̀jẹ̀ ọ̀dà. Wọ́n àìsàn tó ń ṣe ẹ̀yìn tó ń gbé mi kó rẹ̀. Wọ́n ní igi ẹyẹ yìí lọ́rọ̀. Tó bá fi arákùnrin jì mí yìí ìwọ náà dé ẹni tó ìlú ọba tó máa máa fowó ránṣẹ́ sí sáwọn òbí ẹ̀ gbogbo àwọn àlàdé bóyá títí láyọ̀ fẹ́ràn ẹ̀ wọ́n lè rí nǹkan tó dáa kó má torí wọ́n. Bídèmí tún jí mi. Agbolé ńkọ́? Bí ìdàbí ojú tí mo ti lè ní ọmọ. Bẹ́ẹ̀ni, èmi ni bá sanwó elélùbọ̀ níjọ́sìn. Ṣé gbogbo nǹkan ló ń ṣe nísìnyí àbí? Àdúgbò lọ́wọ́ lọ. Lọ́dún èdè ó ń bọ̀. Ṣé
Ṣé ọmọkùnrin gbé ìsìn? Báwo dẹ̀ ní ṣó ti ríṣẹ́? Bẹ́ẹ̀ ni Ó ti ríṣẹ́. Ọ̀rọ̀ ṣe. Ọlọ́run ṣe lọ́rẹ̀ àwọn ẹ̀ka. Ó dáa o, ẹ máa lọ ṣègbádùn yín o. Olówó orí mi, báwo ni ilé? Ṣé gbogbo nǹkan lọ déédéé? Ṣé o ti gbáradì fún dídé èmi àti ọmọ mi ní ọ̀sẹ̀ tó ń bọ̀? Kí o sì gbé màmá dání tí o bá fẹ́ wá gbé mi. Mo nífẹ̀ẹ́, ó dàbọ̀. Jimmy! Jimmy! Kí ló ṣe? Nǹkan tó ṣe mí rèé, nǹkan tó ṣe mí rèé. Jimmy, orí burúkú rẹ̀ lọkùnrin, orí tó ló ṣì ní. Farabalẹ̀, jẹ́ kí n ṣàlàyé fún ẹ. Ìyàwó ẹ̀ tó ti kú, òun ló bọ̀ láti ìlú òyìnbó lọ́sẹ̀ tó ń bọ̀. Jimmy, ọmọ tó fi sọ́dọ̀ àbúrò ẹ̀ nílùú òyìnbó, òun àti màmá ẹ̀ tó ti kú òkú lọ́jọ́ ń bọ̀ àbí. Jimmy. Sórí gbogbo tí mo bá sọ fún ẹ, ìfẹ́ náà ló gùn mí débẹ̀. Jimmy, Jimmy ló fi gbàgbé ni. Níjọ́ tó sọ ìtàn oge àtolókùṣẹ́. Jimmy, níjọ́ tó sọ fún mi pé èkúrọ́ lábàákọ́ ẹ̀wẹ̀ mi àti. Jó ẹyẹ òkè. Ẹyẹ òkè jẹ́ ẹyẹ tó ní wà tó sì ní wà. Ó wá jẹ́ yẹ wá tí ó máa gbé pẹ̀lú láti wá ní àlàáfíà. Olóṣẹ́ jẹ́ ẹ̀kọ́ tó ní ọgbọ́n tó dẹ̀ fẹ́ àlàáfíà ọmọ làkejì ẹ̀. Wọ́n wá fún ẹyẹ òkè tó máa gbé ní ẹyẹ òkè ayarí ó láwọ̀ lọ̀rẹ́ ọ̀. Ẹyẹ òkè wá gbàgbé tí ò máa wá lálàáfíà kó àwọn kó àtúnrí rẹ̀ níjẹ́ kó sùn níjẹ́ tó lálàáfíà. Yóò bá dàdé ọ̀rọ̀ òṣèṣẹ́ ní ara ìròsùn alálàáfíà pátápátá. Bẹ́ẹ̀ ni olóṣèṣẹ́ náà takú olóòfẹ́ kí òkè wá gbé ọ̀rẹ́ wá sí olóṣèṣẹ́ lọ́wọ́ ó wá fẹ́fẹ́ lè tó bá jẹ́ bẹ́ẹ̀ ni olóṣèṣẹ́. Àmọ̀ràn mi sí olóṣèṣẹ́ ni pé níwọ̀n ìgbà tó jẹ́ pé àlàáfíà àti ìtẹ́lọ́rùn ó wà nínú ìbágbé wọn àti òde. Ó fẹ́ balẹ̀ ṣàlàyé fún òde bóyá òun ajẹ́jẹ́ àti òde àti wípé olóṣèṣẹ́ àmúra aláṣẹ ọpọlọ fún mi. Tí ò sọ ní pé tí ò bá fẹ́ lálàáfíà olóṣèṣẹ́ gbé ṣùgbọ́n kí olóṣèṣẹ́ náà sí ọ̀pọ̀lọpọ̀ sí ló wá lọ́wọ́. Mo fẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kan lọ́wọ́ ẹ̀. Ǹjẹ́ bọ́kàn mi ṣe sí ẹ̀ lórí bẹ́ẹ̀ ti ti sísọ. Tó bá jẹ́ pé ó ṣe ṣí gbígbà ni ò bá rí pé èkó lálápapọ̀ ẹ̀wẹ̀ rẹ̀ àgbègbè kò dẹ̀ sí nǹkan tó lè yà wá. Sórí gbogbo ìgbà tó ní mo ṣèlérí fún ẹ yẹn nígbà tí orí ẹ̀ wá pé tó ń gbọ́n tí èkúrọ̀ tèmi ń sọ nìyẹn dùn a tún wá wí tán ó ní pé mo sọ ọ̀rọ̀ ògé àtẹyẹ nígbà tí mo ń wá nǹkan tí mo fẹ́ látọ̀dẹ̀ tí mo fẹ́ kó tó mi lọ́wọ́ ni mo jóye bá a pè tán.
inú òbí mi náà ìwọ náà lè joyè yé ìpìtàn kó máa pàtàn sí nígbà tí wọn náà tó orí tó ti bọ́ mọ́ ẹ lọ́wọ́. ìyá àfin títí fágbà ẹ kú tán kákárí gbogbo tá à ń sọ ńlẹ̀ á dà kó fún mi láyè. mi níyà àfin títí fágbà lẹ́nu ẹjí mi. ṣọwárí dáàbà yìí á dá ọ̀sẹ̀ mẹ́ta tó ló fẹ́ wá lò yẹn ìwọ ló máa sinmi tó bá tún ti lọ tán àmì àti àmà abẹ́rẹ́ àníyàn wà lọ. Jimmy kò jọ. mi ò lè jáde lẹ alájò lè jáde kó kù Jimmy wà á yàgò ọkọ mi ni o. ẹ̀kọ́ yẹn ká ẹ̀ bẹ́ẹ̀ tó lè pariwo lè pariwo ṣé kọ́ ọbẹ̀ ẹ̀kú làtọ́ ìgbọ̀n fẹ́ wá tọ́lá bẹ̀ bó tọ́lá ẹ̀kọ́ kọ́ ọbẹ̀ mi yẹn tó ṣe gbogbo nǹkan tá à ń sọ ìdílé jẹ́ kí n sọ tọ̀rọ̀ fún ẹ. ọ̀hún ni wọ́n bí sí ìwé tó ní èmi lọ bá ló gbàgbé fún mi èmi náà fi dèrò tó jókòó bẹ̀ fún pé mo kọ́ lè gbogbo nǹkan tí mo kó síbí kò ṣe ẹ̀yìn ẹ̀ nígbà tí mo dẹ̀ raṣọ fún ìwọ náà ó ní kò sí mọ̀lẹ́bí yín kan tó wọ irú ẹ̀ rí òun ló ṣètò ẹ̀ owó tóun fi ránṣẹ́ la fi rà ó yẹ kí ìwọ náà tó bá ti ń gbórúkọ ẹ̀ kó máa forí balẹ̀ báyìí ni èmi mo sọ fún ẹ bẹ́ẹ̀ ṣé o wáyé ni ìyàwó mẹ́sàn-án ni bàbá mi fẹ́ àwọn ọmọ bàbá mi kò lóòkà kò sí ìtòdókú tọnu rí èmi ni mo kọ́kọ́ lọ lóyìnbó kò kọ́ ọbẹ̀ tó ṣe nìyẹn èmi ò lè fọ́. ẹ tí mo fi hàn ẹ́ náà àwòrán yẹn ò rí bó ṣe ga tó lómi lára wálẹ̀ ṣé màá wá ní mo fẹ́ jowó nù kí lọ iyẹ̀pẹ̀ tiẹ̀ ìwọ ló dàbí nǹkan tó fi ń kó aṣọ yìí. Jimmy. ọmọ kẹsì bá fẹ́ jẹ ẹ̀kọ́ bí ẹ̀ máa ń bí tó bá débẹ̀ tó wà á mọ̀ pé kò dùn. Jimmy ẹ̀mí pa mí o. kò mí ìka àfẹ́ ẹ̀kọ́ dùn ó bá kọ́ ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ tó bá pè mí síbi òṣèlú ìgbà gbọ́dọ̀ ó bá tó máa ṣe fún mi sórí bó ṣe ṣe ó máa da kẹ́rù ẹ̀ sìn kó máa lọ náà. wọ́n yóò lọ parí ni ìdí ìlẹ̀ wọ́n padà lágbára sí wọ́n yóò lọ parí ni kò ní lẹ́sìn lọ kọ́ tó wọnú ilé ẹjọ́ torí Ọlọ́run ọlá ẹ̀bẹ̀ tó pọ̀ àti àdúrà ó ló jẹ́ kí n mú yín wá síbí o ó wá ṣeé ṣe kí n má dá sí ọ̀rọ̀ tẹ́ fẹ́ sọ yìí rárá ṣé gbọ́ mi ì ní dá sí o torí ó ṣeé ṣe tí Bídèmí bá fojú gan ni yín kó fẹ́ bínú padà. Bídèmí. ọba òkè fẹ̀yìntì ẹ̀ ń wo owó àwọn ọ̀rọ̀ bá ń ṣe fún bàbá ni wọ́n tún yára wọn ní wèrè wọ́n ti dùn wá Bídèmí mo fẹ́ lẹ́dàá yìí àti bàbá ẹ̀ bẹ́ẹ̀ Bídèmí jọ Bídèmí ṣàánú mi Bídèmí ro ti fẹ́ àkọ́kọ́ Bídèmí ṣàánú mi ọmọdé ni mí ṣàánú mi. Bídèmí jọ ṣàánú mi Bídèmí mo fẹ́rẹ̀ dẹ̀yẹ àti bàbá ẹ̀ fẹ́ tó bá fún mi láyè rẹ̀ lẹ́ẹ̀kejì ìwọ ni mo máa sí Bídèmí Bídèmí ló ti fẹ́ àkọ́kọ́ ló ti jọ tó pinnu pé wàá fẹ́ mi gẹ́gẹ́ bí aya mi. Bídèmí mo ṣe àṣìṣe mo wá wá síwájú ẹ kò dáríjì mi Bídèmí ṣàánú Bídèmí jọ. Ọlọ́run ọba bẹ̀yìn fún gbogbo àìṣedéédé wa pátápátá ẹ bá lè dákun kẹ́ forí àwọn àìṣedéédé wa yìí jì wá ṣé wàá rí o gbogbo nǹkan tó ti ń da nínú nǹkan nìyí pátápátá kò ní díbàjẹ́ èyí tó tún wá kù díẹ̀ káàtó tẹ̀ ń rokan orí sí lọ́dọ̀ Ọlọ́run gbogbo ẹ̀ pátápátá lọ́lọ́run máa fi adé àdúrà dé ìbájọ kẹ́ foríjì wá Yorùbá náà ló bọ̀ tán ní ọmọdé kì í mẹ́kọ̀ọ́ jẹ kó má ra lọ́wọ́. ọmọ àlè èèyàn ló ń rí nú tí kì í bí bẹ́ẹ̀ náà dẹ̀ ni ọmọ àlè èèyàn náà là ń bẹ̀ tí kì í gbà àbí mo ti gbọ́ ẹ fún mi ní bí ọ̀sẹ̀ méjì kí n fi dàrú ṣóyè yín ẹ ṣeun eré o ọ̀gbẹ́ni alátúntò
ṣé ìwọ fẹ́ wọlé ni àbí òun bá àwọn tiẹ̀ lọ. Mo tiẹ̀ ní kí n wá rí ẹ tẹ́lẹ̀ fún ọ̀rọ̀ kan ní Jídé mi tó mo fi Ọlọ́run sìn yín o. Inú mi dùn láti tún wà láàrin lẹ́nu yìí nítorí ẹ̀dùn mi nú jù ní wípé mo rí pé òbí gidi nìyí torí ẹ mú ọ̀rọ̀ Yorùbá ṣẹ tó sọ wípé a kì í mọ ọkọ ọmọ ká tó máa lè ẹ ṣeun. lóhun kejì tó mú wá síbi ìlénì ni wípé mo fẹ́ nítorí létí pé màá fẹ́ kí ìgbéyàwó èmi àti Títí kó jẹ́ ní kíákíá torí mi ò ní fẹ́ tó ṣẹlẹ̀ léṣì kó tún ṣẹlẹ̀ àbí ká tún gbàrú nǹkan mẹ́yẹn láyé nítorí ìdí èyí màá fẹ́ kẹ́ ẹ mú ọjọ́ tí àwọn òbí mi á wá lójú sí ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ. Inú mi dùn sí bá a ṣe bẹ́ẹ̀ èmi àti màmá tó ló lọ pẹ́ bá a ríra wọn bá a mú ọjọ́ máa dé jẹ́ kó gbọ́ ṣọlá. Dádì Títí ṣé ẹ tún fẹ́ gbé síwájú ni ẹ ṣe jẹ́ ká kúkú mọ́jọ́ náà sínsìn. ṣé o rí gbé ìyàwó mi náà dùn sí inú wa náà dùn sí kan ṣùgbọ́n kò ṣeé ṣe bẹ́ẹ̀ tọ́ ṣùgbọ́n Títí lọ pẹ́ ọmọ wa ní tòótọ́ ìwọ bàbá ẹ̀wọ̀ nínú ẹbí wa àfi ká foríkorí pẹ̀lú wọn kájọ fohùn ṣọ̀kan ṣùgbọ́n tí mo lè fi dá lójú ni pé kò ní pẹ́ àránṣẹ́ sí ẹ ṣùgbọ́n ó ṣe ẹ ṣeun ẹ wá jẹ́ kí mi náà máa lọ sí tí ó kọ́ lọ́mú ṣe pọ̀. ẹ ṣeun. káàbọ̀ ní bá kílé o o ṣeun. ó ṣe gan o Àbídèmí. bẹ́ẹ̀ni ọlọ́run ò jù ú bọ́ lọ́wọ́ ẹ̀ ọmọ dáadáa. ọjọ́ òjijì. àwọn sún mi o ìwà tó ti rí bóyá kẹ̀lẹ́. àwọn ìṣèlú ẹ̀ Pẹ̀lú máa mi bọ̀. Àbídèmí. Pẹ̀lú ọkọ mi. Jókòó mo yọ̀ ọ́. Gbogbo ilé ń kọ́. Àwọn ọmọ mi kọ́. Tinúkẹ́ sọ pé ló fẹ́ rí mi. Bẹ́ẹ̀ mo ní kí wọ́n á jábọ̀ iṣẹ́ tẹ̀ rán mi ni àwọn ọjọ́ mẹ́ta tẹ̀ mọ́ tẹ́lẹ̀ kí n lọ sọ fáwọn òbí mi kán mú ìtì ọba rọrùn fún ọdún ẹ̀. Ọjọ́ wo náà? ọjọ́ kìíní oṣù keje. Ọjọ́ keje oṣù keje. Bẹ́ẹ̀ni. Ó dà kò sí èyí tó mú tó bẹ́ mi lápò ilé lẹ bá mi. Ìwọ ni wàá kí pé òkú palẹ̀ mọ́. Àwọn nìyẹn o. Kí ló dé Tinúkẹ́? Ṣé pé ojú ti yá ń pẹ́ o fẹ́ fèmi àti ṣẹ̀sán lẹ̀ nìyẹn? Àbí ṣe bó ní bíbá mi ṣe wá mú eyín lé yín. Ẹ ṣé o ẹ kú ràn mí létí ọjọ́ ẹ ṣé mo dúpẹ́. Wọ́n ní máa kí dáadáa jàre tí ẹ ọlọ́run àmọ́jọ́ náà rò. Kí ni jíjẹ? Iyán yẹn ni. Iyán? Yẹ̀kẹ́ ti mọ́. Tó fẹ́lẹ́ bí etí. Àbídèmí.
ó ní tó fẹ́lẹ́ bí etí mo gbọ́ bí etí. Bídèmí ìbéèrè kan lèmi fẹ́ béèrè o. Mo ń gbọ́. Báwo ló ṣe fẹ́ ṣe tí o máa ṣègbéyàwó pẹ̀lú obìnrin méjì níjọ́ kan náà? Àbúrò tí wọ́n ní tó ti ń ṣerú ẹ̀. Ṣé o rí i? N tó ṣẹlẹ̀ ni wípé gbogbo bá a ṣe máa ṣe. Dúró Bídèmí. Ṣé òótọ́ ni? Ṣé eré ló ń ṣe ni àbí lóòótọ́ ni? Torí ọ̀rọ̀ yìí mo kàn fi ń rẹ́rìn látijọ́ yìí ni o. Láì ṣe pé ara òkú ni ẹ àbí kí ló fẹ́ pẹ̀lú ilé. Wo ẹ̀yin méjèèjì ṣe rí àárírú eléyìí rí àfi ń dẹ́rù bọ̀ lọ́rọ̀ ni. Lákọ̀ọ́kọ́ èmi kọ́ ni àkọ́kọ́ tó máa kọ́kọ́ ṣe irú nǹkan báyìí. Àgbà olórin kan tó ti papòdà ń sìn ó ti ṣe ìtọ́jú ìtẹ́mi fẹ́ ṣe yìí lọ. Lẹ́lẹ́kejì Tinú aláàánú mi ni tí mi ò gbọ́dọ̀ fojú ẹ̀gùn kì. Títí dẹ̀ rí olólùfẹ́ mi ni tí gbogbo wa mọ̀. Ó ṣẹ̀ ó dẹ̀ ti bẹ̀. Àwa gan à ń ṣe Ọlọ́run ọba tá a dẹ̀ ń bẹ̀ tó dẹ̀ ń dáríjì wá àbí bẹ́ẹ̀ kọ́. Mo wá fẹ́ kẹ́ ẹ wá sọ fún mi nsìn. Nínú owó àti ìfẹ́ èwo ni ó ṣe kókó nu méjèèjì? Kò sí. Ó wá kù sọ́wọ́ ẹ̀yin méjèèjì báyìí kẹ́ ẹ wá lọ máa rò ó bá a ṣe máa ṣe é tí àṣírí ìkan òfin ní tú sọ́wọ́ ìkejì lọ́jọ́ náà. Ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ lọ. Ọlọ́run á fún ẹ ṣe o. Ọlọ́run á fún mi ṣe báwo? Wà á ní Ọlọ́run á fún wa ṣe. Ẹ wò ẹ tiẹ̀ dúró àti Ọlọ́run á fún ẹ ṣe àti Ọlọ́run á fún wa ṣe nǹkan kan náà sì ní méjèèjì àmọ́ tó bá lọ jẹ́ pé àkàrà lọ tú sépo lọ́jọ́ náà. Àkàrà ewo ló tú sépo? Ó fàkàrà lẹ̀ fàlákàrà. Lójì o. Mo gbọ́ tí ẹ ò ya Bídèmí. bọ́rọ̀ ṣe rí nìyẹn o. Ọ̀rọ̀ kàǹkà ni o sọ yìí o. Ṣé Bídèmí fẹ́ bá obìnrin méjì ṣe ìgbéyàwó ńjọ́kan ṣoṣo ni? Àbí àwọn obìnrin méjì ń du Bídèmí wọ́n fẹ́ fẹ́ torí lé wa ó mọ̀ pé àdùfẹ́ ni wá bá a ṣe dá tó obìnrin a máa níbẹ̀lẹ̀ ọjọ́ pẹ́ni kó jálè ẹni lọ́rọ̀ wa ìyẹn ò ní jọ mí lójú. ṣé ẹ rí Títí ti já Bídèmí lẹ̀ tipẹ́tipẹ́ Tinú yẹn ni Bídèmí ṣẹ̀ṣẹ̀ rí tó fẹ́ fẹ́ nígbà tí Títí rí i pé Bídèmí ti rí ìyàwó míì tó fẹ́ fẹ́ ó wá lọ yan àwọn ẹlẹ́bẹ̀ pé kán máa bóun bẹ Bídèmí sì ti gba ẹ̀bẹ̀ báyìí ó ní òun ò fẹ́ àwọn méjèèjì lọ́jọ́ kan ṣoṣo èmi ò rírú ẹ̀ rí o mo sì mọ̀ pé ẹ̀yin lẹ tó mi gbà mo ṣe wá bá yín. Ìyá Bídèmí fẹ́ béèrè kan lọ́wọ́ ẹ̀ ó dẹ̀ dá ẹ lójú pé bọ̀dá mi ló bí Bídèmí fún láàrin èmi àti ẹ ni o tó bá jẹ́ ó fẹ́ mi kò sì já o. bàbá ọkọ mi ó yẹ ẹgbẹ̀rí mi jẹ́. àjọ pilẹ̀ ni mò ń tẹ̀lé ẹ jáde tí màá fi gbẹ̀rí ẹ jẹ́. ìdí ni wípé ẹnìkan ṣoṣo tó ń ṣerú nǹkan bá ṣe Bídèmí kọrin. kò kọrin. kò dẹ̀ jẹja kì í ṣe ẹja kínní o òkú èkó kọ́ o. à ń bo ni ó ti rí i. torí pé mo ń wò pé ànábì wo ni Bídèmí fẹ́ fi wà tó ń hu ìjọ torí ẹnìkan ṣoṣo tó wúrú wà rí olórin ni ó dẹ̀ ti kú òun ló fẹ́ ìyàwó 17 ní ọjọ́ kan ṣoṣo ẹgbà tí ó wà tó sírú ẹ̀mọ́ ta ni Bídèmí fẹ́ fi jọ lọ́jọ́ máa ní ṣé ó dẹ̀dẹ̀ lójú pé bọ̀dá mi ló bí Bídèmí fún ìta Bídèmí wá fẹ́ fi tiẹ̀ jọ kó sàdàbí tó fẹ́ fi jọ fún mi. ìyẹn náà mo ṣe wá bá yín bàbá ọkọ mi ẹ rí ibi tẹ́ ẹ yẹ Bídèmí sí o ṣé mọ̀ pé ẹ̀yin lẹ́kùn fún ní bàbá. rántí. ẹ̀yin ni. ìyá Bídèmí o mo rí ibi tí mo lè yẹ orí mi ò fẹ́ yẹ ni ó yẹ báyìí tọmọdé bá kọyán àná àgbà balẹ̀ mo kàn jẹ́ nìkan tí rántí ọ̀la ni lọ́jọ́ kìnìún àná tí Bídèmí ń kówó fún ẹ tó ń kówó fún ẹ tá a sọ̀rọ̀ wọ́n gbé bọ́ láti rí i mo rí ibi yẹn sí o èmi aríkúyẹrí máa yẹ orí mi dànù ṣùgbọ́n bọ́dọ̀ ṣe rí alájọbí ò ní jẹ́ kí n lè yẹ orí délẹ̀ ṣé Bídèmí ní ọ̀rẹ́ kòríkòsùn. ó lọ rẹ̀. tímọ́tímọ́ ọ̀rọ̀ ti parí nínú iṣẹ́ ológun tí mo lọ ṣe ẹ̀ka ètò ìwádìí ni mo wà tí n bá ní kí Bídèmí wá tí n bá fẹ́ béèrè ọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́ ẹ̀ ìyìn tó dùn nínú ọ̀rọ̀ yẹn ló máa sọ fún mi kò ní lè sòótọ́ ṣùgbọ́n ọ̀rẹ́ àná tán fún mi ní kọ́rẹ́ wá rí mi bí ṣe kú bọ́bẹ̀ ṣe bẹ́ ọ̀nà tá a máa gbé gbà máa jẹ́ kó mọ̀. ẹ wò bí Bídèmí ò bá ṣe fún yín lẹ́yìn yóò ṣe fún yín lọ́la. dáadáa nígbà tí n bá ti kú
bẹ́ẹ̀ ni mo sọ bọ̀dá mi ló wà lẹ́yìn yẹn tí wọ́n sin síbẹ̀ yẹn Bídèmí ò rí nǹkan kan ṣe fún wọn mọ́ kó tó sáré wọn ṣe láti jọ ti sin wọn èmi ṣá máa lọ ọmọ bí ẹlẹ́rìí mi ṣé bọ̀dá mi ló bí fún sáré bọ̀dá mi ló ti ń kókó lẹ́yìn yẹn Bídèmí ò ṣe nǹkan kan síbẹ̀ o tí wọ́n sọ tuntun ní ìsìn gbogbo aṣọ ni léèsì tuntun ló wọ̀ yìí bàtà tuntun àwa ní ìsìn jáláwọ́ tàtà ṣe wọ́n lójú ogun ẹ̀wù ló ti fọ́ lọ́rùn lápá yìí. wọ́n gbé bọ̀ ni Jamiu ìdàkọ̀ wá gbàgà wọlé jáde. JB báwo ni. dáadáa ni ọ̀gá Tinú ní kí n fún yín ní àpò ìwé yìí. Tinú. bẹ́ẹ̀ ni. ọ̀dà ó ṣe. ọ̀gá mo gbádùn aṣọ tẹ̀wọ̀ yìí ó débẹ̀ gan ni. Ìsọ̀wédowó fún 1,500 náírà. Ó sàpà. Ó sàpà. ọkọ mi níbo ló gbà lọ látàárọ̀ mo pè títí ó kọ sọ mi pé òun bọ̀ bàbá ń bá rẹ̀ gbà tó yá ó tiẹ̀ wá gbé pè mọ́. Má bínú mo ń ṣe ìpàdé pàtàkì kan ní pẹ̀lú alákòóso ọjà títà iléeṣẹ́ ńlá kan tó fẹ́ fún mi ní iṣẹ́ kan tí mi ò ṣe lè gbé àgbo ẹni. báwo wà ní báyìí. kò sí tó ṣòro fún ọ láti ṣe láti wá jẹ́ kó mọ̀ wípé iṣẹ́ tí mo sọ yẹn ó ti jẹ́ bẹ́ẹ̀ àti láti fi tu ẹ nínú fún aago ẹ tí mi ò gbé tó bá di àárọ̀ ọ̀la níbi aago 10 máa fẹ́ kó lọ sí ilé ìfowópamọ́ ẹ̀ máa ti fi 1,40 náírà síbẹ̀ fún ẹ. irọ́ ni. fún irọ́ ni tó sọ yẹn máa tún fi 1,60 náírà fi kún. irọ́ ni. fún màmá àti bàbá títí. olówó orí mi akọ̀dé àdé. onísìsiyìí ọmọ kan ní ọmọ tó bá ṣiṣẹ́ déédéé ó gbọ́dọ̀ ní àsìkò ìgbádùn ṣùgbọ́n oògùn kan tó wà tí ẹni tó ṣiṣẹ́ déédéé tó yẹ kó máa lò. irú òògùn wo nìyẹn o. ṣòrí oògùn tí mo sọ yìí wọ́n ń rà létàgbò kò sábẹ́rẹ́ wọ́n dẹ̀ fún yàn fúnra ara èèyàn ló máa fúnra ẹ̀. irú òògùn wo ni. ìsinmi. ṣọwárí èmi tí mo rí yìí báyìí sí mo wá fẹ́ lo oògùn yẹn mo fẹ́ sinmi fẹ́ nọra díẹ̀ kí n tó jí mo fẹ́ kó ro ìkànnú àwọn ẹ̀fọ́ tó máa ń rò fún mi yẹn ó dàbẹ̀ ni pé èyí tó rò kẹ́yìn ẹlẹ́mìí 4 ní àbí ní eléyìí bàbá ń fi ẹ̀mí 3 kún 4 yẹn àwájẹ́ mélòó àti ẹ̀mí 7 wà tó bá mi ro àmàlà dúdú tó fẹ́lẹ́ àmì ló sí ẹ wàá jẹ́ kí ìkànnú àwọn ẹ̀mí 7 yẹn kó jẹ́ ẹja mi tí àwọn Yorùbá pè ní ẹja ìka. ẹni rẹ dùn ẹ ti gbádùn oúnjẹ. gbogbo ẹ̀ náà mo gbádùn. ní báyìí èmi náà fẹ́ rẹ̀ ẹ̀tẹ́. sábà ṣe ìdí mi ò rọrùn sùn. ẹ jíire o. ta ni. ìfàmúyìnwá ọmọ Ifáṣèyí. Ifáṣèyí ò sí. àwọn bọ̀dá rẹ̀ ni wọ́n ń béèrè ìyá bọ̀dà Bídèmí. mo máa sọ fún wọn pé wọ́n wá ní ẹ̀yìn gangan làwọn fẹ́ rí mo wá ní kí n mú wọn wá. ọ̀rẹ́ Bídèmí kọ́ ẹ̀. bẹ́ẹ̀ni. èmi ni mo ránṣẹ́ kẹ́ sálàfíà ni. pẹ̀lẹ́ ìwọ wọlé kó gbàgà wa. sálàfíà ni.
bó lè kó Èkó wà. ọjọ́ ṣẹ̀ ń bọ̀ ni Mo ti ń bọ̀ báyìí. o tiẹ̀ fa nǹkan kan dání bí ọ̀rá bí nǹkan kan. Wọ́n yìí pè mí ní. ìpè jáyà ọmọ dáadáa lẹ́ bó lè kó yẹ kó sí wà lẹ́kọ̀ọ́. Bàbá èmi ti fẹ́ máa lọ. bá mi wá nǹkan kan fún ọmọ dáadáa ni tápẹ́ lómi alóhùn ọmọdọ̀ mi ni. máa lọ tí má ṣe tán máa rí ẹ. Gba mo ti rẹ́gbọ́n mi mo ti mọ̀ kẹ́ ọ máa ṣe mí lọ́mọ ọ̀dẹ̀ ti ṣe mí lọ́mọ nìyẹn mú ajẹ́ máa lọ. mo ní sọ fún bàbá ẹ pé máa rí títí aago 10 tí báyìí ti délé yín màá wá nǹkan kan fún ìwọ kọ́ ló kú tọrọ lọ́wọ́ èmi náà mo tọrọ lọ́wọ́ ẹ̀. bá mi ṣe sí méjì kí n wá nǹkan fún un. Ẹ jẹ́ kí n fún yín. ẹ ṣe wẹ̀gbọ́n. wèrè ọ fẹ́ràn owó sáré irun mọ́wọ́ gbùrùgbùrù kò ní bàjẹ́ fún ẹ kò ní tán lọ́wọ́ ẹ lágbára Ọlọ́run èèyàn ni wọ́n ṣe pé wọ́n lọ ti ń fún àì tí mo ká tó pọ̀ bí ìwà tó fún mi ẹ̀lẹ́ báàlẹ̀ ṣe wá ṣe tó fi wá rí báyìí o. Èwo ni ẹ bàbá? tó fi doni pé afẹ́fẹ́ yàwó méjì níjọ́ kan ṣoṣo. Ọ̀rọ̀ ńlá ni o bàbá. Èyí tó ń jẹ́ títí yẹn ó ní ìfẹ́ àárọ̀ òun ni pé ó dẹ̀ ti wá bẹ̀ òun pé òun ò lè padà fílẹ̀ mọ́. Ìkejì olóore òun ni kóun dẹ̀ fojú olóore òun gúngi. ìtọ́lọ́hùn fẹ́ fojú olóore gúngi yẹn àwọn òbí ẹ̀ lówó tó bá wo. Bàbá wọ́n ní owó. Ó pọ̀ jù wọ́n lè ra èèyàn tó bá ń wọ̀n láti pàjẹ́ wọ́n á rà pàjẹ́. wọ́n lówó àwọn tí bí ń kọ́ báwo ni owó tiwọn náà ṣe tó. Wọ́n à ń bẹ lọ́hùn ni àwọn. à ń bẹ lọ́hùn wọ́n bẹ lọ́hùn tó wà yìí. irọ́ tí wọ́n sì. tó gbé pẹ́ orí ẹ̀ lọ́rùn ẹ̀. síbẹ̀síbẹ̀ náà Bídèmí ò wù ọmọ ọkọ ìwọ máa lè ní bó ti wù kó rí ó yẹ kó dijú mọ́rí kó mú kanu méjèèjì ni tápẹ́fẹ́ ló fẹ́ mú á mú tápẹ́ mi ò fẹ́ fojú olórí gúgi ni á mú. àwọn tó jẹ́ pé wọ́n ní owó yẹn tínú bá bí wọn bí nǹkan bá dàrú níjọ́ gbéyàwó wọ́n lè fọlọ́pàá mú yẹn o. Bàbá kò tiẹ̀ sọgbọ́n kí nǹkan má dàrú o torí àwọn méjèèjì wọn ò mọ̀ pé ó fẹ́ ìjọ kan náà ló fẹ́ fẹ́ àwọn méjèèjì ọ̀nà tí ò ní dàrú gangan tí wàá dàrú tán àwọn òbí ti bí yẹn wọ́n lè tìyàn mọ́lé wọ́n lè gbàgbé yàn sẹ́wọ̀n. tí wọ́n á tìyàn mọ́lé. wọ́n lè pààyàn nìyẹn. mi ò ní lọ. ẹ má ṣe kò ní dákẹ́ ẹ má sí níbẹ̀ yẹn. mi ò ní lọ sórí èèyàn níwọ látìgbà tí mo ti mọ Bídèmí ìyá ẹ̀ nìkan ni ó máa ń fún lówó ìyá ẹ̀ ló máa lọ ọbẹ̀ mi ò gbàdúrà ẹ̀ rí ṣé bí wọ́n ní ìta àmọ̀ rí láàrin ìṣẹ́jú 15 ó ti fún mi lówó ọmọ tó mú ẹ wá ó ti fún lówó mo dẹ̀ mọ̀ ká tó tún parí ọ̀rọ̀ owó tó fẹ́ fún mi gangan wàṣẹ́ tọ́ bá pò wàṣẹ́ fún mi torí nítorí fún Fáṣèyí ni mo gbà lọ́wọ́ ẹ̀ kí la fẹ́ jẹ lára tiẹ̀ àwa ló yẹ ká bí wọ ọmọ àlè ní Bídèmí. ẹ ní wá. mi ní wá o. èmi náà máa fi wàjọ yín èmi náà ní lọ. àníkó má wá ká má jọ wá Ọlọ́run ìjà gbére tìjú ó ní nísìn mọ òkè tá a pẹ́ sí lẹ́nu ẹ̀sìn màá tún gbowó lọ́wọ́ ẹ̀. ìṣe òbí ni wá o tọ́ bá àkókò fún mi kan yòókù. mo ti máa lọ. ó dàbọ̀. Bídèmí ò dá o Kọ́ládé lọ́mọ wá o ọba rí kú ọba họ mo ní yóò tó fún mi sílẹ̀ o ó gba gidi. Ìyá Títí má sọ̀rọ̀ kan lánàá. Kí ni ìyá Títí sọ? Ìyá Títí ní báwo ni inú àwọn ìbá ṣe dùn tó ká ní pé mo lóyún kí ọjọ́ ìgbéyàwó wa tó lóyún. Àfi bẹ́ẹ̀ ni pé wọ́n rí ọkàn mi ni. Torí tèmi gan ti ń rò yẹn pé báwo ni ìbá ṣe ga tó kó jẹ́ kí ọjọ́ ìyàwó yẹn tó pé kò ti lówó. Ẹ ṣùgbọ́n ìgbéyàwó ló kù ọ̀sẹ̀ kan yìí kí la fẹ́ bọ́lọ́hùn fà. Ilé ẹjọ́ wo la fẹ́ bọ́lọ́hùn lọ. Àmọ́ tójú bá yẹjú kọ́run máa yẹ ojú mi dánwó ìṣàánú mi lọ. Kí ni mo fẹ́ fojú ẹ ṣe? Wo ara àwọn tí mo ránṣẹ́ nìyẹn. Báwo ni tinú? Mo ti ń bọ̀ lọ́dọ̀ ẹ̀ sìn mo ti ń bọ̀ lọ́dọ̀ ẹ̀ sìn. Ọ̀dà máa kún lára sìn. Ó ṣe. Àwọn tí mo rán yìí ìkan náà àwọn tí mo sọ nìyẹn. Ó ti ń retí pé ó yẹ kí n ti kàn án lára
bóyá owó tí mo kó fún ni ò tó ẹni tó fẹ́ bá mi ṣètò ọtí ìtìgbéyàwó yẹn òun lè léyìn sí jẹ́ kí n tètè máa lọ. fún mi bó ṣe máa ń fún mi. ọ̀rọ̀ taṣọ aṣojú agbo ẹwù tẹ́ bá ti ẹ bá ṣáàtì kìkì àbí Kọ́ládé ẹ̀yìn ẹ kówó fún wọn wọn á ṣètò bí aṣọ ṣe máa dọ́dọ̀ yín ẹ má rí mi àníkẹ́ ṣáàtì kó fún Túnjí àbí Kọ́ládé wọn á ṣètò bó ṣe máa dọ́dọ̀ yín ṣẹgbọ́. àmì ẹ ṣeun. Bídèmí ó pàgọ́ ẹni. wàhálà àwọn èèyàn ti fẹ́ pọ̀ jù ṣé mi ni màá kọ́kọ́ ṣègbéyàwó ni ìbéèrè ṣá ní gbogbo gbà báwo ni màá ṣe rí aṣọ ojú agbo ẹlòmíì fẹ́ lè bí mi pé báwo ni màá ṣe jó lójú agbo. ṣebí tiẹ̀ náà ni wọ́n ń ṣe. wọ́n ṣe èmi náà mọ̀ ṣùgbọ́n mi ò mọ̀ pé bí wàhálà ìgbéyàwó ṣe pọ̀ tó rè o. wo tí wọ́n bá rí mi pé wọ́n á pè ẹ́ àbí kí wọ́n pe Túnjí àbí Kọ́ládé kò jù bẹ́ẹ̀ lọ. àfi kébìnrin yà pàgọ́ mi tó bá ti rí mi pé wọ́n á máa pe Tolú wo mi kí rọrùn sùn mọ́ kí ni ní gbogbo ìgbà. ó jẹ́ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run orí wa ló kù tí wọ́n fẹ́ bá wa fa wọ́n lè jẹ́ àlọ́. wàhálà pọ̀ kí ló dé. Ṣẹ̀san ọkọ mi olówó orí mi mo wà ìwọ́n kọ́ kí ló ń ṣẹlẹ̀. wọ́n yẹ ìdánwò yìí kan sọ́la ó wá dúró ẹ̀ pátápátá kẹ́ tó ṣe tán. gbọ́dọ̀ jẹ́ kí ní kò gbàgbé pé ọ̀túnla ni ìgbéyàwó ẹ̀gbọ́n ẹ̀. ó dà bẹ́ẹ̀ àní ni o má ṣèdánwò tiẹ̀ ṣùgbọ́n má gbéra lọ́la mọ́ o nígbà tó ti jẹ́ kó máa tó rọ̀lẹ́ kó tó ṣe tán tó bá dọ̀tún la yẹn kó tètè gbéra láàárọ̀ kó lè tètè débí o. ṣe ọkọ mi ó dáa o èsì ìdánwò á dáa o ó dáa bọ̀. ṣe é sọ mi. Ṣẹ̀san ọ̀la ni a máa parí ìdánwò wa ọ̀túnla sì ni ìgbéyàwó àwọn ẹ̀gbọ́n wa méjèèjì báwo la ṣe fẹ́ ṣe báyìí. ìṣòro bẹ̀rù ni wípé ó dìrọ̀lẹ́ pátápátá kí o tó parí ìdánwò tiẹ̀ kọjọ́ tó kàn rí máa ti parí ìtọ́dọ̀ mi kò dẹ̀ wùn mí káfòrò rìn. orí yẹn sọ ò ṣe jẹ́ ká ṣe báyìí tèmi bá ti parí ìdánwò tọ̀dọ̀ tèmi lọ́la à ń lọ sìn sọ́dọ̀ rẹ̀ nìbàdàn á dẹ̀ máa gbàbẹ̀ jí lọ. orí yẹn sọ o. kó tó tó aago 9 á ti wọ̀lú. àmọ́ ṣá ibi ìgbéyàwó tẹ̀gbọ́n tèmi la máa kọ lọ torí àárọ̀ ni àá ṣèwà lọ ibi ìgbéyàwó ẹ̀gbọ́n tiẹ̀ tó jọ̀sán. ṣùgbọ́n ṣá alẹ́ ọ̀dọ̀ mi la tún wá ṣe àríyá. kí ló dé. nítorí ọkọ lólórí aya. ọkọ ìyàwó. kì í ṣe o. wo Ṣẹ̀san
wá máa lọ ṣé o mọ̀ pé ìdánwò kan ṣo nìwọ ní lọ́la 2 lèmi sì ní kí n lè ráyè kàwé mi. òótọ́ ló sọ lọ kàwé olórí o gbọ́dọ̀ gbọ́dọ̀. ọba ni wọ́n ni. ọmọ ọba ni mí ó dẹ̀ sì máa jọba. kábíyèsí o. ọba ń kí ẹ. ọlọ́mọ ṣáàjẹ́ ìsìn. ṣé ọ̀pá lábòsí lọ́mọ yìí. ọlọ́bọ̀sẹ̀. wọ́n tó lọ́rọ̀ bọ́sẹ̀ ti sọ èmi kọ́mọ pé kó tó dé bínísì. ó ṣàjà láwọn ọ̀ṣẹ́ tó ti wà. kẹ́ẹ̀dúró náà bẹ̀rẹ̀. ẹ̀lẹ́ o ẹ̀yin ọ̀rẹ́ ìyàwó ẹ̀yin ọ̀rẹ́ àmọ́ jùkòjùkòjùkò. ìyá títí wọ́n ní kí jó ti lọ pẹ́ẹ́rẹ́. ọmọ súnké bí ẹni ń sún mọ́ ẹni lọ́jọ́ ayọ̀ ìbànújẹ́ ò ní pàdé ẹ̀yin náà òun náà bá yín ṣe nǹkan ọkọ mi wàá bí sùn wàá bí wàlẹ̀ lágbára ọlọ́run wo ìwọ àtọkọ ẹ̀ gbó báyìí sọ́wọ́ ara yín ẹ fi ọwọ́ ká ewu ẹ fèrègì báyìí ẹ fi jó lágbára ọlọ́run ẹ̀yin náà ayọ̀ yín aṣojú mi tẹ bá fẹ́ ṣèyàwó yín kẹ́kẹ́ sí mi o èmi náà máa ṣèyá ìyàwó lágbára ọlọ́run ẹ wo kí ní ìpín ní orí ẹ̀yìn ti fẹ́ ìwẹ́ bá mi tún ṣe dáadáa kíkiri yẹn bá yìí ó bàbá ẹ̀ ó wà ń bá mi lọ ń wẹ̀ lọ́wọ́ ni o èmi ò lè tí ìmúra kan torí bàbá ẹ̀ ti ní tó ń bá ṣáájú ìmúra òun ò ní dúró dè mí ṣògbọ́n ọkọ mi ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé o. yàrá máa ṣe kí ni ojú rẹ̀ ní àpò. èmi lọ́jọ́ ayọ̀ mi lọ́jọ́ ayọ̀ mi lọ́jọ́ ayọ̀ mi. Òní lọ́jọ́ ayọ̀ rẹ o. Òní lọ́jọ́ ayọ̀ rẹ. Lọ́jọ́ ayọ̀ rẹ. Lọ́jọ́ ayọ̀ rẹ. Máa fi àwọn bídè mi ò lè mọ̀ wípé ìwọ́n máa wò. Ọ̀rẹ́ orí nǹkan bá àkójọ mọ́lẹ̀ wọ̀ Tọ́pẹ́ bá lọ ní ilé mi ó ti Èmi lọ́jọ́ ayọ̀ rẹ. Lọ́jọ́ ayọ̀ rẹ. Lọ́jọ́ ayọ̀ rẹ. Èmi lọ́jọ́ ayọ̀ rẹ. Ọjọ́ ayọ̀ rẹ. Ọjọ́ ayọ̀. Ìyàwó ní nǹkan. Ìyàwó wà bí ibẹ̀. ẹ jẹ́ ká dìde dúró nígbà tí ọkọ ìyàwó àti ìyàwó yóò máa fi ẹsẹ̀ rajó wọ àárín wa. Ẹ jókòó. Ní báyìí ètò tí ó kàn. Lílọ ò lè ṣe ọlọ́run mi, lílọ ò lè ṣe. Dáwọ́ jùlọ lọ́rọ̀ mi, ta ló jùlọ?
ìyá títì. Bàbá Títí. Ẹ sáà ń fi gbogbo ẹ̀ sí. Ẹ ń fi gbogbo ẹ̀ sí. Ṣé ẹ̀ mọ̀ pé ìmúra mi gbọ́dọ̀ yàtọ̀ lẹ́yìn mi nìyá ìyàwó? Ìyá ìyàwó dé. Wọ́n bá ti rí mi báwọn bọ́ọ̀lù mọ̀ pé ìyá ìyàwó ló lọ. Adájọ́ ọjọ́ òye ọpẹ́ ní fọ́lọ́run. Kí ló lè ṣe Ọlọ́run mi, kí ló lè ṣe? Ọlọ́run àdúgbò. Ọlọ́run àdúgbò. Ó bẹ̀rẹ̀ o. Ó bẹ̀rẹ̀ o. Ṣé mo sọ pé kiri tẹ̀ ìwé ìpè ta pampa náà? Mo dẹ̀ sọ fún ẹ pé ta pampa tẹ̀yìn ìwé yìí ẹ ò lè fi gbé. Ẹ bá mi pàtẹ́wọ́ fún ọkọ àti ìyàwó. Báyìí ètò tó kàn ní kí ọkọ àti ìyàwó kí wọ́n wá gé àkàrà òyìnbó. Alága ni ó sì ṣe olùdarí ètò náà. Ní báyìí mo fẹ́ kí tọkọ àti ìyàwó kí wọ́n gé àkàrà òyìnbó yìí tí mo bá ti pé gbólóhùn mẹ́rin yìí G-A-C-U. Tiwa náà dá. Wàá rí nígbà táwọn èèyàn bá là mọ́lé ní pé ìyàtọ̀ ẹ̀ wà ń bẹ. Ẹ lu aṣọ Yorùbá. Ìtẹ́fẹ́ lè máa sọ. Àbí o. Mo ti gbà. Nígbà táwọn èèyàn bá dé tán lè wá rí bó ṣe máa rí lórí wọn. Mo ti gbọ́. Agbádá aṣọ yìí bá. Ó wà ní àpamọ́. Padà fún. Ẹ ṣùgbọ́n ẹ lè wọ́n sìn ní ọjọ́ bá ní kẹ́ wọ̀ owó ẹ̀ máa tutù ni. Ṣé agbádá? Tàbá ti fẹ́ délé ìjọsìn wá gbé sí. Àmọ́ tàbí ń ṣobìnrin pàápàá ìyá ìyàwó. Bàbá ìyàwó yìí. Ó mọ̀. Bá dà báyìí. Tí mo dà báyìí. Tí mo dà báyìí. Ó ga jù. Ṣé o ṣe dọ́tẹ̀ lọ́jọ́ rẹ̀? Ó ti já sí i. Ẹ wá jẹ́ kí pásítọ̀ sá lọ. Ẹ ǹlẹ́ o. Bámi. Lágbèmọ̀ ni. Bámi èmi náà ni èmi ni. Ilé o. Bámi ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ níbí báyìí ó jọ mí lójú gan ni o. Kí ló dé kí ló dé kí ló dé? Nǹkan ńlá ló ń ṣẹlẹ̀ níbí báyìí. Àní kó fara balẹ̀ kó sọ fún mi kí ló dé. Ẹ̀gbọ́n Bídèmí ni o. Mò ń gbọ́. Kí ló rí? Ẹ̀gbọ́n Bídèmí ló ń ṣe ìyàwó lọ́wọ́ pẹ̀lú lómi bí mo ṣe ń sọ̀rọ̀ yìí o. Irú kọ́ńtọ̀kọ̀tàn wo ló ń sọ yìí? Bàámi alẹ́ ẹ̀gbọ́n Bídèmí ni ó dá mi lójú gan. Kí nìyẹn? Kódà mo yà sórí aago mi. O tún yà sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀. Bẹ́ẹ̀ni mo yà sórí aago mi bàámi o. Má bọ̀ lé, má bọ̀ lé. Kí n máa bọ̀ ńlé. Má bọ̀ báyìí. Mo ti ń bọ̀. Lálù, kí ló tó sáré jáde nílé bẹ́ẹ̀ ni? Kí ló tí mo fi sáré jáde nílé? Ọkọ ẹ̀gbọ́n ẹ̀ Abídèmí ló ń jẹ́ àbí. Mo ń wò ó náà àwọn ló fẹ́ bẹ́ẹ̀ gbọ́n mi ṣe ìgbéyàwó lọ́sàn-án yìí. Ìtumọ̀. Ọkọ ẹ̀gbọ́n mi ní máa bẹ́ẹ̀ gbọ́n ṣe yàrá kò yẹ jẹ́ bẹ́ẹ̀. Mo ẹyin dé nìyẹn àní kí ni ládùn sọ. Kọjú ogun sí àwọn ọ̀tá mi.
Bàbá Títí ẹ bá mi sọ̀rọ̀. Kí n sọ? Ẹ sọ. Kí n sọ? Ọ̀rọ̀ ṣáà ń tóbi ká fọ̀bẹ̀ náà. Ẹ sọ ohun tó ṣẹlẹ̀ fún mi. Bídèmí ń ṣíyàwó. Ṣé ẹ̀ mọ̀ gbogbo? Ṣé nìkan lọ ọjọ́ ìyàwó wọn ni? Èmi náà kọ́ ló yẹ kán ṣe ìyàwó ni. Abẹ́ ṣe wá ń sọ̀rọ̀ báyìí. Ìyá Títí, mi ò mú nǹkan kan. Ẹ kí lẹ wá. Olóhùn wà níbi tí Bídèmí ti ń ṣe ìyàwó lọ́wọ́. Níbo? Lábẹ́. Kí ni mo kọ́tọ̀kọ́tọ̀ tó ń sọ? Ẹ̀gbọ́n mi ì sọ kọ́tọ̀kọ́tọ̀. Mo rí bọ̀dà Bídèmí. Ó ń ṣe ìgbéyàwó pẹ̀lú ẹlòmíì báyìí. Kódà àlùfáà ti so wọ́n pọ̀ ní ilé ìjọsìn. Wọ́n ti wà níbi ayẹyẹ ìgbàlejò báyìí. Ẹ wò mo yà á sórí aago mi. Màmí, abẹ́ẹ̀rí ni. Bámi, ẹ wò. Ìyá Títí. Ìyá Títí. Ṣé ó wà bẹ́ẹ̀? Yé! Ó wà bẹ́ẹ̀. Ṣé ó wà bẹ́ẹ̀? Ó wà bẹ́ẹ̀. Ó wà bẹ́ẹ̀. Ó wà bẹ́ẹ̀. Olúwa o! Bámi ẹ wò. Ojú mi ò ní rí. Ọ̀rẹ́ gbọ́nà, ìyá Títí á ti ṣe tán o. Jẹ́ ká lè tẹ̀lé bá wọn nílé, jẹ́ ká lọ. Òótọ́ ni náà, ṣùgbọ́n ká dúró de Bùkọ́lá torí àpamọ́ ọwọ́ ẹ̀ tó lọ gbé wá. Ká lè rí. Ẹ̀gbọ́n mi, ibi ilẹ̀ ìwà. Ládùn. Òbọ́kọ lérí pàǹtí. Ó fi ayẹyẹ ètò ìgbéyàwó ẹ̀gbọ́n tiẹ̀ sílẹ̀ lọ látàárọ̀ síbi ayẹyẹ aláyẹyẹ. Ó ga lára ẹ̀. Ìwọ fi sílẹ̀, ṣóore. Wọ́jọ́ òní kò ń ṣọjọ́ rèmi àti ẹ̀. Tó bá dọ̀la, àjọ máa sọ. Nǹkan tó kàn dùn mí jù fún yín pé àwọn òbí wa sọ fún yín ẹ̀gbọ́n mi. Wọ́n sọ fún yín ẹ̀yin ilé ẹ̀gbọ́n. Ẹ wò ojú ẹ̀sán yín tó ṣú òun ló ti wọ́n ta yẹn. Gbẹ́nu ẹ sọ̀rọ̀. Ta ni mo ṣẹ̀ tó fẹ́ gbẹ̀san? Ládùn. Oníkọ̀tọ̀kọ̀tọ̀ ni ẹ́. Èmi oníkọ̀tọ̀kọ̀tọ̀ mọ́. Abalajọ. Tí bọ̀dá Bídèmí fi ń ṣègbéyàwó lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú ẹlòmíì báyìí. Kódà ìgbéyàwó tó lárinrin ni. Òótọ́ àbẹ̀rẹ̀. Ẹ wò òun rèé lórí aago mi. Bọ̀dá Bídèmí rèé. Kódà ẹ̀gbọ́n ṣẹ̀ṣọ́ ló bá ṣèyàwó. Òótọ́ wà ní. Ládùn. Ẹ̀gbọ́n mi.